ẹ dákun sáwọn tí wọ́n ń kọrin yìí sí wọ́n mọ̀ kórí ẹbọ làwọn kọ́ bẹ́ẹ̀ bá kò wọ́n lẹ́bọ̀ kí ni ó ṣe ìbẹ́ náà wọn Tìjàníyà tí wọ́n lórí nǹkan tí wọ́n máa kọ́ ó ní wọ́n náà burú jáì pọ́pọ̀ àwọn kan jò ní yìí kọ́ pọ́pọ̀ àwọn kan jò ní ọ̀sọ̀ fún ilẹ̀ ẹjọ́ ní ó yẹ ká pa àwọn ọ̀gá wọn sákèsì mọ́ wá ti pa àwọn ọ̀gá wọn pé ó ní táwọn ọmọ yìí ń kọ̀ ìgbúrú ẹlọ́lọ́ ìwò òye sí o ó ní àṣẹ ìkáyé bọ́ra ìmọ̀ gáúsùn lélẹ́wàá àgísí ní bìgá ibi kàfà ní múná tẹ̀fí ní kára la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah. Gbàtẹ́ ní yá Sheikh Ibrahim bàbá wa Sheikh Ibrahim gáúsùn lélẹ́wàá gáúsùn gbogbo ayé ẹwà ní agidi ní nàmí lọ́wọ́ ẹwà dàdúmẹ́ wá tún ní bíkẹ̀ ìfíkà pẹ̀lú ìrànlọ́wọ́ ti ẹ fúnra rẹ̀ ní o fálímù náà ìkó nǹkan léyà púpọ̀ almúnà jámù òmùníyà kí ni túnmọ̀ òmùníyà pọ̀fẹ́sẹ̀ yìí fálímù náà kíyàn kó nǹkan rẹpẹtẹ sínú ọkàn tẹ́fìlì kára ìmọ̀ jẹ́ kó rọ́ sálọ lójú ni mọ́nà pé ọkàn mi kún Ibrahim wá sí kí ni ẹ̀dá kún Sheikh Ibrahim fún rẹ̀ náà tí ó bá pèyàn tàbí ẹ̀kọ́ pé sọ́yẹ́ ká máa pẹ̀wú ká tún wá ní àgísí ní nàìjí lọ́wọ́ bíkẹ̀ ìsíkà pẹ̀lú ìrànlọ́wọ́ tí ẹ fúnra rẹ̀ àwọn tí ó ń kọrin yìí bẹ́ẹ̀ bá sọ fún akórin ẹbọ ní kí ni wó ṣe mo fi láwọn ẹbọ tó sápamọ́ láàrin àwa mùsùlùmí táà sì gbọdọ̀ lákèésí torí sábà kọ́lọ̀wọ́ sí gbogbo wa lọ́mọ àlìjẹ́nnà àwọn mí tó burú jù bẹ́ẹ̀ lọ. Alhamdulillah dúpẹ́ fún Allah bẹ́ẹ̀dá gbogbo alágbọ́n tí afẹ́mọ́ ẹ̀dá sọ nípa àwọn Tìjàní àti wọn pè nǹkan mí yàtọ̀ sí Allah bẹ́ẹ̀dá èyí kúnná tá ń sọ fún yín látọjọ́ yìí ipé dáwà yín kìí ṣe dáwà súnnà nítorí ohun tó mú ìtẹ́lẹ̀ máa fi sọ pé àwọn kan so nínú àwọn mùsùlùmí wọ́n ń pe àwọn Ibrahim Inyasi wọ́n ń tọrọ lọ́wọ́ wọn nǹkan kan bẹ́ẹ̀ wọ́n ń béèrè lọ́wọ́ wọn wípé so eléyìí jẹ́ ẹbọ tó pamọ́ kìí ṣe ẹbọ tó pamọ́ so ẹbọ Tìjàníyà ò pamọ́ láàrin àwọn mùsùlùmí ẹbọ Tìjàníyà ò pamọ́ láàrin àgbáyé so ẹbọ Tìjàníyà ẹbọ tó fojú hàn gidigbe ni tó sì wà lákọọ́lẹ̀ nínú tírà àwọn afá wọn wọ́n sọ pé tọ̀ ya Sheikh Ibrahim ghawthun lil wara githni bi ghaythika falmuna tanfil kara ẹni wọ́n kọ orin yẹn àwọn Tìjàníyà ń kọ wọn tọrọ lọ́wọ́ Ibrahim Inyasi kankan bẹ́ẹ̀ ipe ṣe Ibrahim Inyasi gan so tóun bá fẹ́ tọrọ nǹkan ta ní ó tọrọ nǹkan lọ́wọ́ rẹ̀ sọ́lọ́wọ́n bá ní àbí ẹlòmíì so in táwọn Ibrahim Inyasi tẹ̀yìn àwọn Ahmadu Tijani tẹ̀yìn tó yá sí pé àwọn ni wọ́n dá ìlànà àgbákò táwọn ọmọ yìí ń rìn lórí rẹ̀ yìí àti ìlànà táwọn àgbà wọn tẹ̀yìn tẹ́ ń kójọpọ̀ pẹ̀lú nílẹ̀ Yorùbá so óyé àwọn tí ń kójọpọ̀ pẹ̀lú nílẹ̀ Yorùbá lórúkọ dáwà lórúkọ pé so lórúkọ wàsàtíyà nǹkan kan lórúkọ balance óyé so àwọn ọ̀gá wọn Ahmadu Tijani àti Ibrahim Inyasi ohun tí wọ́n ń pè wọ́n sílẹ̀ rí tí wọ́n ń kọ yẹn so wọ́n kàn ṣàdédé máa kọ́ náà ohun táwọn Ibrahim Inyasi àti Ahmadu Tijani pè wọ́n sílẹ̀ rí tí wọ́n ṣe yẹn ipe kí wọ́n máa pè àwọn ipe kí wọ́n máa tọrọ lọ́wọ́ àwọn so tíra tí ń bẹ wájú mi yìí Ad-Durratul Kharida rí Sharhul Yaqutatil Farida nínú mujallad alákọ̀ọ́kọ́ ní page 55 kágbé láti bẹ̀ so An-Nadhifi As-Susi in sọ pé wa min shatuhatihi aidan ó ní nínú shatuhatu Ahmadu Tijani bákan náà so ó fẹ́ gba ẹgbà wa oní Ahmadu Tijani máa ń kọ so nínú tí ó wà nínú shatuhatu Ahmadu Tijani ìgbàgbọ́ òfò Sufi tí ń bẹ nínú gbàgbọ́ Ahmadu Tijani náà ó wá ní Ahmadu Tijani sọ pé ala durratil bayda'i kana ijtima'una lórí àlúùlú funfun òun ni àkójọpọ̀ wọn àtànẹ́bì ti ṣẹlẹ̀ وفي قاب قوسين اجتماع الأحبة بدني níbi قاب قوسين òun ni àkójọpọ̀ àwọn olólùfẹ́ òun ní ti máa ṣe kíni ní ó ti máa ṣẹlẹ̀ Ahmadu Tijani wọ́n sọ pé وعاينت إسرافيل واللوح والرقاع Ahmadu Tijani wọ́n sọ pé òun ṣe kíni òun rí Israfil pẹ̀lú ojú òun dẹ̀ rí Lawhul Mahfuz tí wọ́n kọ kádàrà gbogbo ẹ̀dá Ọlọ́run bá sí pátápátá òun dẹ̀ rí Ridwan wa shahadtu anwarul jalali bi nazrati òun sì rí àwọn ìmọ́lẹ̀ gbígbọngbọ́n Ọlọ́run ọba pẹ̀lú ojú òun gangan báyìí
wa shahadtu ma fawqa as-samawati kulliha òun rí gbogbo ohun tí ń bẹ lókè sánmà, gbogbo ohun tí ń bẹ lókè sánmà pátápátá lóhun Ahmadu Tijani rí. So kadhal arshu wal kursiyyu fi tayyi qabdati. Ahmadu Tijani sọ pé gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni al-arashi Ọlọ́run àti kursiyyu Ọlọ́run, so ipe ọwọ́ òun Ahmadu Tijani báyìí, ẹ̀ṣẹ́ òun Ahmadu Tijani báyìí ló wà. That is, ìkákò ẹ̀ṣẹ́ òun Ahmadu Tijani báyìí, òun ni al-arashi Ọlọ́run ọba àti kursiyyu rẹ̀ wà. Tọ́ Ahmadu Tijani wá sọ pé wa kullu biladillahi mulki haqiqatan, ipe gbogbo orílẹ̀ tí ń bẹ láyé pátápátá tó jẹ́ t'Ọlọ́run ọba, ipe ọlá òun Ahmadu Tijani ní ti pàápàá. Wa aqtabuha min tahti hukmi wa ta'ati, àwọn aqtabu tó ń bẹ lórí ilẹ̀ náà káàkiri lábẹ́ ìdájọ́ òun Ahmadu Tijani àtàṣẹ òun Ahmadu Tijani ni wọ́n wà. Ahmadu Tijani wọ́n sọ pé ana kutubu aqtabil wujudi haqiqatan, òun ni kutubu àwọn aqtabu ìṣẹ̀mí ayé ní ti pàápàá ní ti tòdodo. Ala sa'iril aqtabi qawli wa hurmati, lórí gbogbo àwọn kutubu mi tó ń bẹ lórílẹ̀ ayé, so ọ̀rọ̀ tòun ni ó máa borí, bẹ́ẹ̀ dẹ̀ ni iyì tòun ni ó máa ṣe kíni ni ó máa borí. Tọ́ ẹwọ́n agbọ́n tí Ahmadu Tijani sọ, Ahmadu Tijani wọ́n sọ pé tawassal bina fi kulli hawlin wa shiddatin, ní gbogbo ìṣòro àti ìdààmú àti ilé kókó tó bá wà, ṣe tawassulu pẹ̀lú àwọn táwọn jẹ́ àgbààgbà Tijaniya. So Ahmadu Tijani wọ́n sọ pé ugithuka fil ashiya'i dahran bi himmati, ipe tó bá ṣe tawassulu pẹ̀lú òun Ahmadu Tijani ó ràn ọ́ lọ́wọ́. Tó bá tọrọ ìrànlọ́wọ́ òun Ahmadu Tijani ó ràn ọ́ lọ́wọ́. Dahran bi himmati, ó ràn ọ́ lọ́wọ́ ní gbogbo throughout ìṣẹ̀mí ayé rẹ̀. So bi himmati pẹ̀lú àkólé kan. Oye, wọ́n sọ pé ana li muridi hafidhun ma yakhafuhu, ó ní òun lòun ó máa dáàbòbò muridi rẹ̀ lórí tí ń bẹ̀rù. Oye, wa uhrimuhu min kulli sharrin wa fitnatin, wa ahrisuhu min kulli sharrin wa fitnatin, òun ó dẹ̀ dáàbòbò muridi rẹ̀ níbi gbogbo aburú àti fìtínà. Oye, ó wá ní muridi idha ma kana sharqan wa maghraba agithhu idha ma sara fi ayyi baldatin. So ó ṣàkọ́ nìyẹn, ó ṣàkọ́ lọ bẹ́ẹ̀. So ohun tí mo fẹ́ lò ń bí ni pé ẹ̀yin náà wo ni tí wọ́n sọ pé ó wà nínú Shatuhatu Ahmadu Tijani. So kẹwàá máa sọ fún àwọn èèyàn ipa àwọn Ahmadu Tijani, kẹwàá máa yan àwọn Ahmadu Tijani, àwọn Ibrahim Inyasi, so kẹwàá máa sọ pé àwọn ọmọlẹ́yìn wọn kan wọ́n ṣe kí ni wọ́n ń pè wọ́n nǹkan kan, ipe ṣe tó bá já wọn ni ṣáwọn Ibrahim Inyasi ṣe wọ́n máa ń pè nǹkan mìíràn. Aláwọn ẹni tí wọ́n pè wọ́n sí díẹ̀ nù, kò sí nǹkan kan táwọn Tijani à ń ṣe sẹ́, wallahi àwọn ẹni tí wọ́n pè wọ́n sí díẹ̀ rẹ̀. Torí ẹ̀ làwa ṣe ń sọ pé Tijani láti ìbẹ̀rẹ̀ títí dópin kò ní nǹkan kan ṣe pọ̀ pẹ̀lú Islam. Islam ń lọ tiẹ̀, Tijani à ń bá ti tiẹ̀ lọ, kò ní nǹkan kan ṣe pọ̀ pẹ̀lú Islam rárá àti rárá. Ẹ̀sìn yẹn bọ́ lẹ̀sìn yẹn, yálàyẹ bọ́ ń bẹnú ẹ̀sìn yẹn. Ìdúnnù ta fi sọ pé ẹ má yan àwọn àgbààgbà wọn so pẹ̀lú orúkọ pé ẹ ń ṣe dáwà sàlàfíyà. So àwọn àgbààgbà Sufi tẹ́ lálàsí bí àwọn Ibn al-Arabi, àwọn Ibn al-Farid, so Abu Yazid al-Bistami nínú ọ̀rọ̀ yín, so ìran kan náà ni wọ́n pẹ̀lú àwọn Ahmadu Tijani. Àwọn Ahmadu Tijani tẹ̀ tún ya gíran jù wọn lọ, àtàwọn Ibrahim Inyasi wọ́n yà kúyà jù wọn lọ. So ìtawà ń sọ fún yín nù. Oye, so gbogbo tẹ́ ń sọ pé àwọn Tijani à ń kà rẹ̀, àwọn Ahmadu Tijani àti Ibrahim Inyasi tẹ́yìn àwọn náà wọ́n pè wọn lọ sí ilẹ̀ kálọ̀ bẹ́ẹ̀dà kó fọ́nà mọ́ gbogbo yín.